A kú dédé wòyí, àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀, a kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ayọ̀ àti àlàáfíà. Àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹlifẹli TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ Ẹtì, ọjọ́ 21 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Látàrí ọdún èyí tó jẹ́ ọdún ìtúnu ààwẹ̀ tó wà ní ìta báyìí, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari, ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn Bọ́lá Ahmed Tinubu, Òbí àti àwọn lẹ́nu lọ́rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ránṣẹ́ ìkíni kú oríire, ẹ kú ọdún, ẹ kú ìyèdún fún gbogbo àwọn mùsùlùmí jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn odi orílẹ̀-èdè yìí. Ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn Tinubu ti kéde àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàlá eléyìí tí ó wà ní ìṣàkóso fún ìbúra gẹ́gẹ́ bí ààrẹ fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC ti sọ pé kò sí ìpàdé àṣírí kankan o láàrin àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò àti ìjọba ìpínlẹ̀ Adamawa o gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tí wọ́n ń gbé kiri. Ọba orí adé ti ìlú Ìwó, Ọba Àkànbí ti sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ kí onílé gbélé orò fẹ́ ké mọ́ báyìí nílùú Ìwó. Ó ní ó ti di àfìsẹ́yìn tí egun aláré tó ń fi ṣọ́. Bákan náà, arákùnrin kan èyí tó ń pariwo pé ẹ má búra fún Tinubu o, ẹ má búra fún Tinubu nínú ọkọ̀ òfurufú IBOB, òun ni wọ́n ti ní kó máa lọ sínú ọgbà Kùjé báyìí kí wọ́n sì máa fi ojú sárákùnrin ọ̀hún lára ọ̀ bóyá lóòótọ́ ló ní àwọn ọpọlọ. Àwọn ẹbí ọlọ́pàá bí ogún eléyìí tí ẹni wọ́n ṣubú sójú ogun ni wọ́n ti tẹ́wọ́ gba ìwé sọ̀wódowó eléyìí tó lé ní mílíọ̀nù lọ́nà 20 náírà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lákòótán nínú kókó ìròyìn wa, ní báyìí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin takasùfé ọmọlé ohun mà ló ti sọ pé kò sí tátá nínú yányán báyìí kò sí owó kankan lọ́wọ́ òun ti gbẹ. Ìròyìn tẹ́ láǹfààní àtijọ́ bẹ̀ kíkí rẹ̀ rí tá a bá lọ tí a bá padà dé, ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari òun ló ti ránṣẹ́ ìkíni kú oríire sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù gbogbo àwọn mùsùlùmí àti mùsùlùmọ́ èyí tó jẹ́ wípé wọ́n wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀ èyí tó ń lọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Saudi Arabia bí wọ́n ti kéde rẹ̀ wípé wọ́n ti rí oṣù tí gbogbo múmìnì àti múmìnà òdodo tí wọ́n sì kírun ọdún ìtúnu ààwẹ̀ lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 21 nínú oṣù kẹrin ọdún 2023. Ààrẹ Buhari ọ̀hún nínú àtẹ̀jáde iṣẹ́ ìkíni kú oríire akú ọdún náà èyí tó jáde látọwọ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ Malam Garba Shehu sọ wípé ààrẹ Muhammadu Buhari inú wọn dùn lọ́pọ̀lọpọ̀, wọ́n sì gbàdúrà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Bákan náà ni ààrẹ Buhari ni wọ́n rán wa létí àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù Ramadana, pàápàá jù bá a ti nífẹ̀ẹ́ ara wa tí oníkálukú tí a ń fi ìfẹ́ hàn síra wa yìí. Olóhun ló dá ká má sì gbàgbé àwọn iṣẹ́ olóore àti ẹ̀mí sùúrù tó ń ti wà pẹ̀lẹ́ tá a gbé wọ̀ nínú oṣù Ramadana lásìkò àwẹ̀ ọ̀hún, wípé ká tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ rere ọ̀hún eléyìí tá à ń ṣe nínú oṣù Ramadana. Bí ọ̀rọ̀ ṣe rí náà ló ṣe lọ́dọ̀ ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn Bọ́lá Ahmed Tinubu. Òun náà sọ̀rọ̀, ó kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé a kú ọdún, a kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Bẹ́ẹ̀ náà ni Tinubu rán wa létí gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tá a kọ́ lásìkò Ramadana wípé ká tẹ̀síwájú bá a ṣe fi ìfẹ́ hàn tá a ti gbà láfíà láàyè tí ohun gbogbo tó ń lọ fún odidi oṣù kan gbáko yìí. Wọ́n ní ká jẹ́ kí àwọn nǹkan rere ọ̀hún kó máa tẹ̀síwájú lẹ́yìn Ramadana, kó má jẹ́ ní oṣù Ramadana nìkan. Ọ̀rọ̀ ọ̀hún náà ó ṣàn lọ sí ọ̀dọ̀ Peter Obi èyí tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party. Òun náà ṣàìkí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn odi wípé a kú ọdún, a kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Bákan náà ni Peter Obi rán wa létí àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tá a kọ́ nínú oṣù Ramadana bá a ṣe fi ìfẹ́ hàn síra wa tí ò sí ẹnikẹ́ni eléyìí
tó sọ wípé òun ju ènìyàn kan lọ. Wọ́n ní báyìí Peter Obi ní ká máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ rere àti iṣẹ́ ládà ọ̀hún eléyìí tá a ṣe nínú oṣù Ramadana. Pẹ̀lú bó ṣe ń kù díẹ̀ fẹ́rẹ́ dógí báyìí eléyìí tí ààrẹ tuntun orílẹ̀-èdè yìí tá a ṣe ìdìbò yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọn yóò ṣe ètò ìbúra fún ọ Bọ́lá Ahmed Tinubu ààrẹ tuntun àṣẹ ìdìbò yàn ọ̀hún òun ló ti kéde àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàlá eléyìí tí ó wà ní ìṣàkóso fún ìbúra fún gẹ́gẹ́ bí ààrẹ tuntun ní orílẹ̀-èdè yìí èyí tí ó wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàlá ọ̀hún ní Tinubu ló gbé kalẹ̀ eléyìí tó sì jẹ́ wípé oníkálukú wọn ni wọ́n ti gba ojúṣe iṣẹ́ tí wọn yóò ṣe lásìkò ìbúra fún Tinubu ọ̀hún èyí tí ó wáyé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Wọ́n ní lára àwọn iṣẹ́ èyí tí wọ́n fún wọn ni wọ́n ti fún àwọn kan tó wà ní ẹ̀ka ètò ìlera, àwọn tí ó máa ṣàmójútó inú yàrá àti ọ́fíìsì ibi tí wọ́n ti kí Tinubu káàbọ̀ sí lọ́jọ́ ìbúra fúnni ní gẹ́rẹ́ tó bá kúrò ní gbàgede eyín pápá square eyín tó wà nílùú Àbújá tí wọn yóò mú lọ sínú ọ́fíìsì tí wọn yóò sì fi yàrá hàn àti àwọn ibi tí ààrẹ tuntun yóò máa yà sí yóò ti máa ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn lóríṣiríṣi. Àwọn ìgbìmọ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí tí wọ́n sì ti ní kí wọ́n máa lọ káàkiri ilé agbára tó wà nílùú Àbújá, àwọn ibi tó yẹ kí wọ́n wọ̀ kí wọ́n mójútó àwọn nǹkan tó yẹ kí wọ́n mójútó. Bákan náà kán wo àwọn àyè èyí tí ààrẹ tuntun yóò máa lò àti àwọn ibùjókòó àti àwọn àyè tí ó ti máa gbàlejò. Àwọn nǹkan wọ̀nyí ní Tinubu iṣẹ́ tó gbélé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàlá ọ̀hún ló gbélé wọn lọ́wọ́. Ó ní ní gẹ́rẹ́ bí wọ́n bá ṣe ń kúrò ní gbọ̀ngàn eléyìí tí ayẹyẹ ìbúra fúnni ọ̀hún tó ti wáyé wọ́n ní làwọn ìgbìmọ̀ náà ni wọ́n yóò di apá Tinubu mú tí wọ́n yóò máa kí ààrẹ tuntun káàbọ̀ sílé ìjọba nílùú Àbújá lábẹ́ àpáta agbára. Àwọn èèyàn yìí ni wọ́n ti sọ wípé kí wọ́n mú iṣẹ́ náà lọ́kùnkúndùn kí wọ́n má fi falẹ̀ rárá nítorí wípé kò sí àsìkò kan mọ́ láti dànù. Àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà ti bẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí tí wọ́n ń gbé kiri wípé àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò orílẹ̀-èdè yìí wọ́n ṣe ìpàdé gbòǹkẹ́lẹ́ kan pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Adamawa kó tó di pé ètò ìbò àfikún àti àtúndì èyí tó wáyé lópin ọ̀sẹ̀ ó wáyé ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde eléyìí tó jáde látọwọ́ ẹni tó wà lẹ́ka ìbára ìlú sọ̀rọ̀ àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà Festus Okoye nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbé jáde níbi tó ti sọ di mímọ̀ wípé àwọn ń gbọ́ káàkiri pàápàá jù ìròyìn gbé wípé àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò èyí tí wọ́n kó lọ sí ìpínlẹ̀ Adamawa láti lọ ṣe ìgbárùkùtì àti ètò ìbò àtúndì èyí tí ó wáyé ní ìpínlẹ̀ náà ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n pé bí wọ́n ṣe ń balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Adamawa ni wọ́n gba ilé ìjọba ìpínlẹ̀ ọ̀hún lọ láti lọ rí ṣe ìpàdé gbòǹkẹ́lẹ́ kan pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà tó fi mọ́ gómìnà èyí tó ń bẹ lórí àlééfà tó tún díje du ipò gómìnà lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ náà. Ní báyìí Okoye ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò èyí tí wọ́n kó lọ sí ìpínlẹ̀ Adamawa iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n lọ ṣe kò sí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àwọn tó ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà èyí Amadu Fitiri ó ní ní báyìí kí àwọn èèyàn kí wọ́n máa ṣọ́ irúfẹ́ ìròyìn èyí tí wọ́n yóò gbé jáde nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn èyí tí wọ́n gbé jáde ọ̀hún ló máa ń ta àbùkù bá àwọn ènìyàn tí wọ́n kọ ìròyìn náà fún. Alákòótán nínú ọ̀rọ̀ Okoye ó ní gómìnà Amadu Fitiri eléyìí tó díje dupò gómìnà lẹ́ẹ̀kan sí tó sì wọlé yìí ló ti wà nínú àkọọ́lẹ̀ láti wípé pẹ̀lú gbogbo iṣẹ́ èyí tí àwọn àjọ elétò ìbò tí wọ́n ṣe wọ́n ṣe gbárùkù tí wọ́n sì rí dájú wípé wọ́n ṣe ètò ìbò ọ̀hún láìsí kọlùkọ́họ olófihàn wípé Fitiri òun ló jáwé olúborí. Kò sí ẹnikẹ́ni tí wọ́n gbà wò kọ́bẹ́ tàbí ìpàdé gbòǹkẹ́lẹ́ kan síwájú ìbò láàrin tàbí lẹ́yìn ìbò ọ̀hún èyí tó wáyé ní ìpínlẹ̀ Adamawa. Ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Àbújá lánàá ti ṣe ọjọ́ Thursday ọjọ́bọ̀ òun ni wọ́n ti ní kí wọ́n lọ ju ọ̀gbẹ́ni kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Obi Ajoluhuja eléyìí tó ń pariwo nínú ọkọ̀ òfurufú IBOM wípé wọn ò ní búra fún Tinubu kí wọ́n má jẹ́ kán búra fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè yìí èyí tí wọ́n sọ wípé arákùnrin ọ̀hún ni wọ́n mú sọ̀kalẹ̀ nínú ọkọ̀ òfurufú náà tí àwọn kan sì sọ wípé bóyá ní ìpèníjà ọpọlọ ni. Ní báyìí ilé-ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sílùú Àbújá pẹ̀lú gbogbo àwọn ìwádìí àti iṣẹ́ eléyìí tí wọ́n ṣe
lórí ọ̀rọ̀ arákùnrin Uja náà wọ́n ti ní kí wọ́n mú lọ sínú ọgbà àtúnṣe èyí tó wà ní Kuje nílùú Àbújá kí wọ́n fi pamọ́ síbẹ̀. Bákan náà nílé ẹjọ́ ọ̀hún ló ké sí gbogbo àwọn òṣìṣẹ́ ọgbà àtúnṣe ọ̀hún àti àwọn òṣìṣẹ́ elétò ìlera èyí tó wà ńbẹ̀ láti máa wo àkíyèsí àti ìgbésẹ̀ tó ti wùwá sí Uja lásìkò tó wà nínú ọgbà àtúnṣe ọ̀hún wípé bóyá lóòótọ́ àti lódodo ló ní àrùn ọpọlọ. Wọ́n sì ní wípé gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti kófìrí lára rẹ̀ èyí tó bá dàbí kó mú fura dání nínú ọ̀rọ̀ ọpọlọ ọ̀hún kí wọ́n máa kọ sílẹ̀, nítorí pé àkọsílẹ̀ ọ̀hún yóò ṣe ìrànlọ́wọ́ fún ètò ìdájọ́ lásìkò tí wọ́n bá tún ẹjọ́ rẹ̀ dá ní ilé ẹjọ́. Ní báyìí ọ̀gbẹ́ni Uja ti wà nínú ọgbà Kuje nílùú Àbújá pẹ̀lú àwọn àkíyèsí eléyìí tí wọ́n máa ṣe lára rẹ̀ tó ń ti àwọn ẹ̀ṣọ́ eléyìí tí wọ́n yàn tí wípé kí wọ́n máa wo ìṣesí àti ìhùwàsí rẹ̀ lásìkò tó wà nínú ilé ìfipamọ́ ọ̀hún títí di ìgbà tí wọ́n tún ẹjọ́ rẹ̀ gbé dìde. Ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà Usman Alikari Baba lánàá ti ṣe ọjọ́bọ̀ ní bàbá ọ̀hún ti mú àwọn ènìyàn pẹ̀lú ẹbí wọn nínú dùn ó, pàápàá jù àwọn ọlọ́pàá èyí tó pàdánù ẹ̀mí wọn sẹ́nu iṣẹ́ ọba nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún pẹ̀lú bí wọ́n ṣe fi ìwé sọ̀wódowó eléyìí tó lé ní mílíọ̀nù lọ́nà 20 náírà lé àwọn ẹbí àwọn òṣìṣẹ́ ọba ọ̀hún èyí tó ṣubú lẹ́nu iṣẹ́ ọba. Ọ̀gá àgbà ọ̀hún fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tí alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín CP Adébọ̀wálé Williams tó ṣojú fún ní olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Wọ́n ní àwọn ọlọ́pàá eléyìí tó tó bí 20 tí wọ́n ṣubú lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tó sì jẹ́ pé wọ́n ti ṣetán láti mú inú ẹbí wọn dùn. Wọ́n ní wọ́n ké sí gbogbo àwọn ẹbí àti alábàágbé wọn wípé kí wọ́n mú ènìyàn kọ̀ọ̀kan sílẹ̀ èyí tí ó ṣojú fún ẹbí ènìyàn kọ̀ọ̀kan wọn pẹ̀lú bí wọ́n ṣe fún wọn ní ìwé sọ̀wódowó eléyìí tí àpapọ̀ owó ọ̀hún tó 20.9 million naira èyí tí wọ́n pín ìwé sọ̀wódowó ọ̀hún lé àwọn aṣojú àwọn ẹbí ọlọ́pàá ọ̀hún tó ṣubú lẹ́nu iṣẹ́ ogun tí wọ́n kún lé wọn lọ́wọ́ tí wọ́n sì rọ̀ wọ́n wípé kí wọ́n lo owó ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ àti wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ó ti ṣetán báyìí láti máa ṣe àwọn ẹ̀tọ́ lórí àwọn òṣìṣẹ́ wọn èyí tó bá ṣubú sẹ́nu iṣẹ́ ọba. Ọba Olú Ìwó ti ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọba ABDULRASHEED Àkànbí Adéwálé ohun máa ló ti ké sí gbogbo àwọn aṣáájú ẹ̀sìn ìbílẹ̀ jákèjádò tùbútùrò ní ìlú ọ̀hún wípé ní báyìí alùbàtà kan kì í dá orin máfòkò mi dá ọ̀nà ọjọ́ kan báyìí lè yàn kọ́ ó ní gbogbo àwọn nǹkan tí wọ́n bá ṣe tó bá ti jẹ́ ti ìṣẹ̀ṣe tí ó máa fà á kí wọ́n máa lo aago kónílógbélé òru fẹ́ jáde tàbí wọ́n fẹ́ ṣe ètùtù ìlú kí ẹnikẹ́ni má ṣe jáde ó ló ti di àfìsẹ́yìn báyìí tí igun aláré ń fi ṣọ ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ nílùú Ìwó lásìkò tóun ṣì wà lórí oyè gẹ́gẹ́ bí ọba nílùú ọ̀hún. Ọba Àkànbí tó sọ̀rọ̀ náà ó sọ àwọn ọ̀rọ̀ tó sì fa kò mú òkun lọ nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tó fà á kó fi sọ jáde látàrí ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ nílùú Ìwó níbi tí Chief Imam àti àwọn ìjọ mùsùlùmí kan èyí Chief Imam Abdul-Lateef Adédìran àti àwọn mùsùlùmí tí wọ́n jọ́sìn pẹ̀lú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ti kọlura wọn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀kan tó fà á tí Ọba Àkànbí tó ṣe wá sọ̀rọ̀ jáde ní wípé lásìkò tí wọ́n máa ń lo aago kónílógbélé yìí ẹnikẹ́ni ò gbọdọ̀ jáde wọ́n fẹ́ ṣọdún orò ó ní ó ṣe àkóbá fún ìlọsíwájú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ìlú ọ̀hún àti wípé káàtì bí pẹlẹbẹ báyìí káàtì mú ọ̀lẹ̀jẹ̀ káàtì bí ìṣáná kíyèsí ògùn ó ní lásìkò yìí bí àwọn akẹ́kọ̀ọ́ bá ní ìdánwò wọn ò ní lè jáde èyí tó lè fà kí akẹ́kọ̀ọ́ ọ̀hún kó ní ìjákulẹ̀ nínú ìdánwò ó ní bákan náà bí wọ́n bá gbé aláìsàn àbí aláboyún tó wà nínú ọkọ̀ àbí ìrora bí kò fẹ́ bímọ tí wọ́n gbé lọ ilé ìwòsàn tí wọ́n sì ní kí ẹnikẹ́ni ó jáde ó ní ká tí wù ń bẹ̀ náà ó lé léyìí ó lè ṣe àkóbá fún aláboyún tàbí aláìsàn ọ̀hún ó ní tá bá wá rí àwọn arìnrìnàjò tó fẹ́ rìn ìrìnàjò eléyìí tó jẹ́ pé ó ní ṣe láti gun ọkọ̀ bàálù tí wọ́n sì jẹ́ kó jáde ó ló tún lè ṣe àkóbá fún àwọn nǹkan báyìí ó ní ká wá wo àwọn òṣìṣẹ́ ọba èyí tó fẹ́ lọ síbi iṣẹ́ tí wọ́n sì ti lo aago kónílógbélé òrò máa ké wọ́n ní kò ní lè lọ síbi iṣẹ́ èyí tó fà á kí wọ́n lè dárúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ dúró lẹ́nu iṣẹ́ ọba ó ní ní báyìí pé òrò bá ké ó ní kán máa lọ sínú igbó àyè ń bẹ nínú igbó kìjìkìjì kí òrò kan máa ké ń bẹ gbogbo ìgbà yóò wù wọ́n ni wọ́n lè lò nínú igbó ó láwọn ṣùgbọ́n nínú ìgboro ayé ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun olóhùn ò gbọdọ̀ pẹ́ kí wọ́n lo aago kónílógbélé mọ́ àbí òrò fẹ́ kí
ó ní kí oníkàlùkù kí wọ́n fún wọn láàyè láti jáde láti lọ bọ̀ nítorí wípé ayé ọ̀làjú la wà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi kàn díkan lọ́wọ́ o. Ọba AKANBI ABDULRASHEED Olúìwò òun ló sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bẹnu àtẹ́lu àwọn kùdìẹ̀kudiẹ èyí tó ń wáyé nínú ìṣẹ̀ṣe nílùú ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin takasùfé Stanley Ọmà jíjẹ àti gbogbo èèyàn mọ̀ sí ọmọ lélelélelélele kí Ọlọ́run bá láàánú kó dákun kó ṣàánú wa ni o. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá nínú ìròyìn kan eléyìí tí a gbé jáde nínú ìròyìn amúlòdùn ìyáyàn níbi tó ti pariwo pé kò sí tákàfọ̀ yanyan àpò ti gbẹ ẹnu ti gbẹ báyìí àtijẹ àti mu ó di tiraka fún òun ní kódà ó sọ débi pé Ọlọ́run ní jẹ́ kóun rí ibi tí òun ti lọ máa gbà mí gàrí owó lámọ́ ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí bóyá lòun ní lọ máa gbà mí gàrí àti ìrẹsì agolo òun náà ló dífá fún jíjí àti gbogbo èèyàn mọ̀ sí ọmọ alẹ́ báyìí. Ọmọ alẹ́ náà èyí tó lọ sórí ayélujára tó sì kọ síbẹ̀ wípé kí ẹnikẹ́ni má ṣe sọ̀rọ̀ sí òun nítorí wípé ẹnu ti gbẹ òun ti búrókì kò sí owó àtijẹ àti mu ó ní ọwọ́ Ọlọ́run ló wà. Ọmọ alẹ́ tó sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kékeré kan tó fi sórí ayélujára rẹ̀ èyí tó sì fà á kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n kọminú kí wọ́n sì máa wòye pé ṣé bẹ́ẹ̀ náà ní Nàìjíríà ló lè tó lọ́wọ́ báyìí o. Ọmọ alẹ́ tó kọ síbẹ̀ ó ní òun ti gbẹ ẹnu ti gbẹ kò sí nǹkan kan ó ní kódà eku tó wà nínú yàrá òun báyìí wọn ò rí nǹkan kan jẹ mọ́ àwọn àti eku gbogbo wọn jọ ń gbààwẹ̀ pọ̀ ni o. Ó ní bóyá gan lòun nípa eku ọ̀hún láti fi ṣe àsúnjẹ látàrí bí ò ṣe sí nǹkan kan lọ́wọ́ rẹ̀. Ọmọ alẹ́ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí àwọn èèyàn kí wọ́n ṣọ́gbọ́n o kí wọ́n fi òun sílẹ̀ kẹ́nikẹ́ni má kọ ẹnu àbí bèrè owó lọ́wọ́ òun kó má di wípé òun kanra mọ́ nítọ̀hún bí ajá tó dìgbòlugi tó bugi jẹ ni o látàrí wípé kò sí owó kankan mọ́ lọ́wọ́ òun ìṣe lòun mánéjì ọpọlọ lòun fi gbélé ayé òun báyìí. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣọjọ́ Jímọ̀ ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ ẹ̀yin èèyàn tí ìgbóúnjẹ ọdún wá fún wa bẹ́ẹ̀ ṣe fún wa ní nǹkan ààwẹ̀ náà lẹ́yìn ìgbóúnjẹ ọdún wá o ẹ má jẹ́ ká pàdé títí ká má bàa dúdú ẹ̀ ṣe lura wa lójú lágbára Ọlọ́run ọba á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ayọ̀ àti àlàáfíà. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń ṣe wò wá lórí ìkànnì yìí lórí ibi tẹ̀ tí ń wò wá yìí ká subscribe síbẹ̀ kẹ́ ẹ tẹ notification bell ẹ share ẹ like kẹ́ sì fi comment yìí sábẹ́ àwọn ìròyìn wa lórí Facebook náà ẹ lè follow wá bẹ̀ ìròyìn Fẹ́lifẹ́li TV lórí Facebook títí dìgbà míì tẹ́tù máa lọ fàní sí ọ̀tún ìròyìn fún mi Adénúgà lẹni tó múlò ní wá sójú amóhùnmáwòrán yín ilé òdílé wa ọ̀nà yìí náà wá ayọ̀ ní tiwa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.